Akànnì mo bá ẹ yọ̀ o, Muhammed mo bá ẹ yọ̀ o. Kú oríire ọjọ́ bí tó bá ẹ láyé, kú oríire ọjọ́ bí tó tún lè kún lọ́dún. Kú oríire ọjọ́ bí Olúdẹ̀sí, Akànnì mo bá ẹ yọ̀ o. Ìrédé ìrédé o, ìrémàdé ìrédé o, dára sí mi lóòlò ní ìréwọlé dé, dára sí mi lóòlò ní o. Òní ló ń sọjọ́ bí ẹ Abíóyè, òní ló ń sọjọ́ bí ẹ ọmọ wa Muhammed o. Akànnì mo bá ẹ yọ̀ o. Ó ti lé lọ́dún, Muhammed ti lé lọ́dún o. Ó ti lé lọ́dún, Abíóyè ti lé lọ́dún. Ọdúndún mọ́mọ́dé o, ọba sóde dẹ̀rọ̀. Ojúmọ́mọ́ ojúmọ́ rè, ire gúúsù ire àríwá ti wọ oòrùn àti ìlà oòrùn kó máa bọ̀ lọ́dọ̀ mi. Aṣíwájú aláròkúsò tó ti dé, ààrẹ Afèdèyẹgẹ. Ọmọ wa ló ń ṣayẹyẹ lélọ́dún Muhammed ni o. Akànnì Abíóyè olú adára sí mi, ọmọ ẹ̀dọ́símẹ́ǹtì tẹ́tìmọ̀ náà ni o. Òní ni kì í sọ̀la no more in adi rárá, àti dúpẹ́ lọ́wọ́ olódà ayé ọba rẹ̀ tó lé ẹkún lọ́dún. Máa ga lọ ibi gíga là bọ́jọ́ Muhammed, kíní kan ò ní ṣe ọ́, ò ní kú fọ́tayọ̀. Lílọ bíbọ̀ rẹ̀ ò ní nira, àti ìyá àti bàbá rẹ̀ náà ní kí n kí ẹ kó kú ayẹyẹ. Jagaba ó lẹ́ni náà tó gbá mi láago endorsement, ó ní ọba Afèdèyẹgẹ Muhammed ti lé lọ́dún báńkì. Òṣogbo òrò kí ni ó kì í sí ọmọ àsálà, ẹlẹ́yẹlé aró olódòdẹ, ẹ̀ga ṣoṣo ní yàrá tẹ́wúrẹ́ ilé tí ń jẹ lẹ́sẹ̀ gbàgede tágbòtán lé ń jẹ lẹ́sẹ̀ yàrá. Muhammed olùdára sí mi, Abíóyè Akànnì ọmọ bẹbí bẹbẹ ọmọ wàbí ẹwà ni. Ó sọdún ọdún eléyìí ó dàṣe ìṣètúnṣe, bódi lámọ̀ ọdún kí n tó lè kí ẹ kó kó ayẹyẹ lélọ́dún. Ó ní ṣe díẹ̀ síwọ́, ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe tiẹ̀ ṣe. Olú ọmọ ni kò jẹ́ fún àwọn òbí rẹ àti wá àtàwọn ẹ̀gbọ́n rẹ. Ẹ máa ga lọ nínú ọgbọ́n, nínú ìmọ̀ àti òye.